ẹ bá wa bí bàbá wa olóyè Ìgbòho Fúlàní wo lọ́sẹ̀ wọn. Fídíò tí mo ṣe ní ọjọ́ ìjẹta tí mo post lánàá nípa ìrìn àjò olóyè Sunday Ìgbòho sílùú Ìgbòho tó fi lọ bá ọba sọ̀rọ̀, ìrìn àjò akíkanjú yẹn ni mo ṣe fídíò tí mo lé lórí o. Mi ò ṣe lé lórí pé wọ́n ti dá àwọn tí wọ́n kó padà torí mi ì tí ì rí ẹ̀rí tó dájú. Tí mi bá dẹ̀ rẹ́rí tó dájú èmi kì í sọ̀rọ̀ lórí ẹ̀. That's why mo ṣe máa ń fi fídíò tí n bá fẹ́ sọ̀rọ̀ lé lórí màá fi sínú fídíò mi tí mo bá ṣe torí mi ò lọ́wọ́ tí ní ìkọ́ statement. tí gbogbo wa bá wo fọ́nrán tí wọ́n fi sí ojú ayélujára lánàá, àwọn Fúlàní tí wọ́n pè síbẹ̀ yẹn wọn ò lè sọ̀rọ̀ torí wọ́n wà níwà bíi pé wọ́n kó wọn ní pápámára láti lè máa sọ̀rọ̀. Kò sọ̀rọ̀ tí Fúlàní kankan fẹ́ sọ níbẹ̀ yẹn lánàá. DPO tí wọ́n ń sọ̀rọ̀ sí gan só lè fún wọn lésì ńbẹ̀ ká tó wá sọ àwọn Fúlàní tí wọ́n pè. Lórí fọ́nrán táwa rí yẹn èmi ò rí wọ́n rí pé wọ́n pè wọ́n ní pé àlàáfíà. Wọ́n pè wọ́n láti máa bá wọn sọ̀rọ̀ láti ní pé wọ́n kó wọn ní pápámára pé n tí mo bá sọ lẹ gbọ́dọ̀ sí. Ẹ ṣeun olóòtú. Ẹni tí wọ́n ní wọ́n gbé wọn túlẹ̀ ń sẹ́yìn ti fojú rí pé wọ́n túlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, tí olóyè Sunday Ìgbòho bá fi lè fún yàn ní 2 hours wọ́n jíyàn gbé wọ́n ti pa àwọn kan, wọ́n sì lọ sí pálásì wọ́n sì pe àwọn kan, wọ́n sì láwọn fún wọn ní 2 hours kí wọ́n fi dá àwọn ènìyàn padà, wọ́n sì dá wọn padà ní 2 hours yẹn. Gbogbo àwọn tí wọ́n pè síbẹ̀ yẹn àtàwọn Fúlàní society yẹn á fẹ́ kíjọba ó ṣe investigation lórí wọn. Ẹlẹ́ẹ̀kejì, olóyè Sunday Ìgbòho kíjọba bá wa ṣe investigation lórí wọn. Torí ìbànújẹ́ inú ìbànújẹ́ ni gbogbo ọmọ Nàìjíríà wà láti dòní o. Wọ́n kó àwọn èèyàn wa ní Ògbómọ̀ṣọ́ bí àwọn ọmọ wa l'Ógbómọ̀ṣọ́ bí. Ó lọ oṣù méjì báyìí. Níta bá fi wálé lọ sí ibì kan tí wọ́n ti jíyàn gbé lánàá tẹ́tí fún wọn 2 hours tí wọ́n sì dá àwọn ènìyàn padà. Olóyè ní agbára àti sọ pé àwọn tó kó àwọn ọmọ wa yẹn náà láti fún wọn ní táìmù láti dá àwọn ọmọ yẹn padà. Èmi ò gbàgbọ́. Gbogbo wa la mọ ọgbọ́n káfẹ́ràn sẹ́nu káwàtì. Jẹ́jẹ́ mi ni mò ń lọ. Tẹ bá lọ wo rí fídíò yẹn, abẹ́ fídíò yẹn gan àwọn èèyàn bú mi síbẹ̀. Wọ́n pè mí lẹ́lẹ́nu méjì nígbà mo ní pé ìjọba àpapọ̀ àti ìjọba state ẹ fún Sunday Ìgbòho ní support torí mo rí pé ọgbọ́n wà nínú arọ ẹsẹ̀ ni ò jẹ́. I thank God kì í ṣe pé n tó ṣẹlẹ̀ dùn mọ́ mi o, mo dúpẹ́ lé lórí o, ṣùgbọ́n ojúde olódodo lọ̀rọ̀ tiwa. Tẹ́ ẹ̀ bá gbabẹ̀ lálọ́ ẹ gbabẹ̀ tẹ́ bá ń bọ̀. Níjọ́ tí mo sọ̀rọ̀ tí mo ṣe àwọn analysis yẹn pé kì í ṣe pé mo kórìíra olóyè Sunday Ìgbòho, tí mo ní tí olóyè Sunday Ìgbòho bá fẹ́ gbìjà mẹ̀kúnnù tó bá fẹ́ gbìjà Yorùbá ní tòótọ́ ó kọ́kọ́ wá àwọn nǹkan 4 àbí 5 ni mo kà. Mo ní kán wá àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn àti federal government, kán wá àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn àti Governor Ṣèyí Mákindé, kán wá àjọṣepọ̀ tó dán mọ́rán káwọn àgbààgbà Yorùbá dìde, kán ṣe àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin gbogbo lọ́balọ́ba, kán ṣe àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Ìgbòho. Ọ̀pọ̀lọpọ̀ ń fojú aláìdá wò mí. Ẹni tó bá sì mọ ibi tọ́rọ̀ ó wò sí òun lọ̀tá ọlọ́rọ̀. Torí ẹ̀ ní máa fẹ́ bẹ̀rẹ̀ prógráàmù mi lèmi ṣe máa sọ pé àwọn ọlọ́pọlọ pípé ọmọ Yorùbá tí wọ́n gbọ́n jù mí lọ, tí wọ́n ní làákàyè jù mí lọ, àwọn ni mò ń bá wí. Kì í ṣẹ̀yin tẹ́ ẹ̀ ní làákàyè tó mi. Sọ́rẹ́ tí ò bá ní làákàyè tó mi, etí ọ̀tẹ̀ ni ó fi gbọ́rọ̀ mi, etí agọ̀ ni ó fi gbọ́rọ̀ mi. Tó o bá lọ nífẹ̀ẹ́ Sunday Ìgbòho, wàá máa nífẹ̀ẹ́, wàá dẹ̀ máa du ẹ̀mí ẹ̀ àtọjọ́ ọ̀la rẹ̀ nínú ọ̀rọ̀ tó o bá ń sọ ni. Kì í ṣe pé bóyá kò kàn máa gbé èmi number 1 gbòòsà owó bàbá dámì ìdẹ́rùbalẹ̀. Ìyẹn kọ́ lọ̀rọ̀, ìyẹn kọ́ lọ̀rọ̀. Ìmọ̀ràn là á kọ́ ká tó kọ́lé. Ohun ìwúrí ló jẹ́ fún wa tá a bá rírú Sunday Ìgbòho, tá a bá rí tó méjì mẹ́ta nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ àwọn tí wọ́n ti ń pè ní Fẹnowú géètì tó yẹ pé wọn ò kúrò lábẹ́ òrùlé wọn, ẹlòmíì ò kúrò lábẹ́ fúláàtì rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan. Ẹ jẹ́ á yin olódo, àìmọye èèyàn ní ọlọ́sùkú. Ṣùgbọ́n àwọn nǹkan tẹ́mi tọ́ka sí nínú ọ̀rọ̀ mi iná ni wípé àpéjọpọ̀ òpè á máa pọ̀ta o. Ọ̀pọ̀lọ́ gọ̀ tí ò fẹ́ kẹ́ ẹ sọ fún un kó gọ̀ tó yẹ pé tẹ́ ẹ bá sọ fún un kó gọ̀ ó rẹ́dì láti fi àgọ́ rẹ̀ dà yín lọ́gbẹ́ nù. Àwọn nǹkan sì wà tó yẹ pé ipò agbára ń bẹ lọ́wọ́ wọn o, àṣẹ agbára ń bẹ lọ́wọ́ wọn. Irú rẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ yìí nìsín. Kò tí ì sí ọ̀pọ̀lọpọ̀ wa àti ìrí àrídájú. Èmi kàn praise olóyè Sunday Ìgbòho wípé torí pé ó lọ síbẹ̀ ó dẹ̀ fèsì Fúlàní ó dẹ̀ sọ̀rọ̀.
wọlé tì í àgbẹ̀ tí bàbá mẹ́ ẹni mọ́ dín ẹ̀gbẹ́ lu bàbá wa káde la lu bàbá mi ọmọ ògbó oríjìnà níbí ebi nìkan mọ̀ ní Sunday Igboho ẹ dín ẹ̀gbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀ jí gbé ẹ tún pa olóyún ẹ̀gẹ́ ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín. Ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìbílẹ̀ Oore-Ilope ti ṣe àtakò sí ìròyìn tó ń lọ káàkiri pé àwọn èèyàn tí wọ́n jí gbé ní Ìgbópẹ̀ ti gba òmìnira wọn lẹ́yìn ìkìlọ̀ tí Sunday Igboho fún àwọn afurasí ajínigbé. Ìròyìn náà bẹ̀rẹ̀ lẹ́yìn fídíò kan tó ṣàfihàn bí àwọn aráàlú ṣe ń yọ̀ tí wọ́n ń kọrin tí wọ́n sì ń jó pẹ̀lú Sunday Igboho. Ọ̀pọ̀ èèyàn túmọ̀ èyí sí pé àwọn tí wọ́n jí gbé náà ti gba òmìnira wọn. Ṣùgbọ́n alága ìjọba ìbílẹ̀ Oore-Ilope Jacob Ògúndìran sọ pé ìròyìn náà kì í ṣe òótọ́. Ó ní àwọn èèyàn náà ṣì wà ní ọwọ́ àwọn ajínigbé. Ó sì rọ àwọn aráàlú láti má ṣe gba ìròyìn tí kò tíì lẹ́rìí gbọ́ o. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyìnládé náà jẹ́rìí sí èyí. Ó ní kò tíì sí ìdánilójú pé wọ́n ti tú àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀. Ó fi kún pé àwọn ẹ̀ṣọ́ aláàbò sì ń ṣiṣẹ́ láti rí dájú pé wọ́n rí wọn gbàlà. Inú ọ̀rọ̀ tó wá sọ mo wá ráwọn pọ́ìntì kọ̀ọ̀kan níbẹ̀, mo ráwọn nǹkan bẹ̀ tó kù díẹ̀ káàtó láti bá àwọn Fúlàní sọ̀rọ̀. Ọ̀dọ́ ọ̀nà tó bá ṣe pé tòótọ́ lẹ́yìn wákàtí méjì wọ́n bá rìlíìsì àwọn tí wọ́n kó, báwo ni ìyẹn ọ̀bá ti tó bá ṣe pé tòótọ́ ni ìyẹn wà á tóbi lójú àwa tá a fẹ́ràn Sunday Igboho àtàwa tá a fẹ́ràn ilẹ̀ Yorùbá. Ìyẹn ṣeé ṣe kó mọ̀ tóbi lójú ìjọba tàbí lójú àwọn agbófinró torí wípé ọ̀pọ̀lọpọ̀ adìẹ tiwọn náà ní làágùn tí ìyẹn ò jẹ́ ká mọ̀. Kò dẹ̀ pọ́síbù gbogbo àṣeyọrí àwọn ọlọ́pàá ó di dandan àpapọ̀ ọlọ́pàá ni wọ́n fi ń yìn. Gbogbo àṣeyọrí àwọn fìgìláńtè àṣeyọrí yẹn àpapọ̀ àwọn fìgìláńtè ni wọ́n fi ń yìn. Àwọn kan ò fẹ́ kẹ́ ẹ yìn olóyè Sunday Igboho rárá. Ó ṣe dáadáa ni o, ó ṣe ó kù díẹ̀ káàtó ni o. Àwọn kan sì ń bẹ tó yẹ pé gbogbo dáadáa tí wọ́n bá ti rí ọkàn olóyè Sunday Igboho kọ̀ọ̀kan o, òun ni wọn ò dedicate ẹ̀ fún. Ẹ wò gbà tọ́rọ̀ àwọn ẹbí Pẹ̀nkẹ́lẹ́ ṣẹlẹ̀, ẹlòmíì ò tí ì rí di òkodoro ọ̀rọ̀, orí Sunday Igboho náà wọ́n gbé sí. Gbogbo nǹkan tá à ń ṣe yìí a fi ń dáràn sẹ́ni yìí lọ́rùn ni, kì í ṣe pé a fi ń yọ kúrò nínú ọ̀fẹ́. Tó bá dẹ̀ délẹ̀ tán wọ́n mẹni tí ó dúró, wọ́n mẹni tí ò ní dúró. Ni mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò olóyè Sunday Igboho kí wọ́n máa ṣe kó máa wà successful tán kan tó máa post ẹ̀ síta torí pé àmẹ́ni tó fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ ò dénú. Nínú àwọn tí wọ́n ń tẹ̀lé yín Sálábọ̀dé ò sí nínú wọn ni. Ẹ gbọ́dọ̀ máa bẹ̀rù Yorùbá, kódà ẹ bẹ̀rù Yorùbá ju bandit lọ. Ó dáa nínú ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, bàbá tẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ wọn yẹn, nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ń bì kan wọ́n ní ó ṣe jẹ́ pé olóyè Sunday Igboho gbogbo suspect tí wọ́n ń rí Fúlàní ni wọ́n, wípé ǹjẹ́ àwọn tí ẹ̀ sọ̀rọ̀ nípa Yorùbá rí pé àìmọye Yorùbá ló dẹ̀ ń hùwà tó burú ju ti bandit lọ. Wọ́n wá fi àwọn tó lọ kó àwọn ẹbí Pẹ̀nkẹ́lẹ́ wọ́n fi ṣàpèjúwe pé ṣebí Yorùbá ni wọ́n. Ẹni tí bá dẹ̀ ti jíyàn gbé lásìkò yìí kódà kó sí ìbò aláwọ̀ funfun bandit ní lọ́dọ̀ tíá. Èyí tó kàn mí bẹ̀ ni ọ̀rọ̀ Fúlàní tí a mú ma. Ọ̀daràn lè wà nù Fúlàní, bọ́ ọ̀daràn tó wà nù Fúlàní yẹn ló kọ kí wọ́n dárúkọ rẹ̀ lágbájá ti dáràn tó ṣe ni alákọ̀ọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì ẹ bá wa bí bàbá wa olóyè Ìgbòho, Fúlàní wo lọ́sẹ̀ wọn tí wọ́n fi ń gbẹ̀san lára gbogbo Fúlàní torí tí ò bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ kọ́lọ́run ó dákun kó ṣàánú wa. Ọ̀rọ̀ ṣe kidnapper inú ẹ̀yàwó láti rí, wọ́n mọ̀ mú àwọn kan bá dáńjọ́ ní gbogbo àmàlárí. Àwọn tó Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń sọ yìí inú àwọn jámà fowókọ wọn léde àmọ́ gbọ́ orúkọ Yorùbá tó má pọ̀ ń bẹ̀, àmọ́ gbọ́ kí Sunday Igboho àgbọ́ kó lóyè sọ ha lórí ọ̀rọ̀ yẹn nípa àwọn ọmọ Yorùbá, àbí ṣé ẹ̀tọ́ sì ni káwọn ọmọ Yorùbá ọmọ jíyàn gbé tiwọn. Ẹ̀gbọ́n tó bá ti lè máa jíyàn gbé kò ṣe Yorùbá ni o, kò sí ní tó orí ọjẹ́ kò ti di bandit. Ìjọba ọba pè wọn bandit, wọn ọba pè wọn ní nǹkan mi, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwa ti believe pé bandit yẹn ti ń jíyàn gbé. Ṣé kò sí ibi tó lóyè Ìgbòho ti sọ ni wípé tí Yorùbá tó bá ṣe nǹkan kan apá. Ẹjọ́ ọmọ wa ń bí wọ́n sọ fọ́ ti Fúlàní láti máa kidnap yẹn apá ni. Ṣíṣe ìdájọ́ rẹ̀ ní kẹ́kẹ́ pa.
tó bá jẹ́ ọmọ wa ń bí wọ́n sọ̀pọ̀ ti fún láti máa kidnap yẹn máa pa ni. ìdájọ́ rẹ̀ ní fẹ́ ká pa. now ó wá ti délẹ̀ báyìí tán ní ìsìn àwọn ń rí àkọlé lóríṣiríṣi pé àwọn ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lóòótọ́ ni o nírọ́ ni o ọwọ́ tèmi rè Allahu alam èmi ò mọ̀ o àkọlé tá à ń rí ni mo tèmi believe pé tó bá yẹ pé tòótọ́ ni làwọn èèyàn tí wọ́n gbà lẹ̀ wọ́n bá gbà wọ́n lẹ̀ tòótọ́ ó ṣeé ṣe ká rí fídíò àwọn ẹni yẹn kó ṣe fídíò kì í ṣe pé mò ń tako pé wọ́n gbà wọ́n tàbí wọn gbà wọ́n torí pé nǹkan tí mi ì bá rí èmi kì í sọ afọ́jú wọn lọ́mọ ẹ pẹran ó lóun gbọ́ ni òun ò gbà torí pé n tó bá dẹnu òun báyìí lòun mọ̀ ọ̀rọ̀ dẹ̀ sọ̀rọ̀ sọ lórí afẹ́fẹ́ pàápàá jùlọ kì í ṣe páwa ń sọ̀rọ̀ tiwa láti fi wórúkọ tàbí láti fi wá ojú ṣòdí báwa máa bu ẹnu àtẹ́ lu ìjọba tàbí bu ẹnu àtẹ́ lu ẹnìkan tó gbé rẹ̀ kalẹ̀ kó fẹ́ máa gbèjà mẹ̀kúnnù àgbọ́dọ̀ bẹnu àtẹ́ lu ayé àjọ máa pera wa ṣàkíyèsí ni torí pé màálù ń sáré fúlàní pọ̀ ṣẹ̀ṣẹ̀ eré ìgárẹ́ gbogbo wa jọ ń sá ṣùgbọ́n mi kàn nígbàgbọ́ pé ìkìlọ̀ akọ ìrìn akọni tó lóye Sunday Ìgbòho tó rìn lọ sílùú Ìgbòho tó ti lọ sọ̀rọ̀ ó dàbíi pé ọ̀pá ẹ̀rù ni wọ́n máa ń fi ni wọn kì í fi náàyàn ní tá a sọ nìyẹn o tán lẹ́lẹ́nu méjì ni wá ibo lẹ ti rẹ́nu méjì èmi kì í ṣe dà nífẹ̀ẹ́ Sunday Ìgbòho jù mí lọ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kí n nífẹ̀ẹ́ rẹ̀ tó mi ì ní gbàdúrà kọ́fẹ̀mí ara rẹ̀ kó fi ṣètùtù fúnlẹ̀ Yorùbá kí n sì ní gbàdúrà kọ́ lọ ṣẹ̀wọ̀n nítorí ìran Yorùbá torí pé gbogbo tẹ́ ń wọ́ọ̀kì nìyẹn tí bá tún sọ̀kan sìn wọ́n á tún ní só papọ̀ só jọra wọn ok torí Yọmí ò bá kọrùn bọ́n tó kọrùn bọ̀ ní ìsinyìí ṣé gbogbo àwọn wàhálà rótíró títí ń débà yẹn ṣé yóò mọ débà tó bá jókòó ní rédíò rẹ̀ jẹ́jẹ́ àwọn èèyàn dẹ̀ bìlíf pé ìwọ̀nba òdodo tí ń sọ lórí rédíò bóyá tó bá dépò gómìnà èmi wá ń bẹ̀rù pé ṣé bẹ́ẹ̀ ni bí ipò gómìnà tó rí lálàjì Oríyọmí ń lọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ni ipò ìlú láyé yìí irọ́ ète wàhálà òfò ìdààmú wàhálà ló kún bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ ń bẹ̀ wọ́n rówó kò sí ní téèyàn lè ṣe náà láyé yìí tó lè táyé lọ́rùn kì í dẹ̀ ṣe pé gbogbo ohun tẹ́ ẹ bá ṣe kì í ṣe pé gbogbo ayé náà ni ó fẹ́ràn yín bọ́ọ̀lù ọbẹ̀ náà tẹ́lẹ̀ bọ́ọ̀lù ọkọ̀ òṣèlú tẹ́lẹ̀ bí ẹ̀rọ ọkọ̀ òṣèlú níta yóò sọ nípa rẹ̀ náà ni wọ́n sọ ṣùgbọ́n ní tèmi ní tá a bá rí ẹ má jẹ́ á sọ mọ́ ẹ má jẹ́ á dẹ̀ tí ì bá ṣe tolóyè Sunday Ìgbòho ẹ má jẹ́ á kó sí lẹ́sẹ̀ èmi sì tún sọ báyìí sẹ̀ lórí ẹsẹ̀ mi tí mo dúró lé lórí mo sì tún kìlọ̀ fún lóyè Sunday Ìgbòho ẹ gbèjà Yorùbá ń tòótọ́ ó dáa kẹ́ ẹ gbèjà mẹ̀kúnnù ó dáa kẹ́ ẹ dúró akọni ṣùgbọ́n ẹ mọ̀ ṣe ń ṣe tẹ́ fi jẹ̀bi ara yín ẹ mú òfin mọ́ ń tẹ́ ń ṣe ẹ mú ìjọba mọ́ nǹkan tẹ́ ń ṣe kó mọ̀ sí pé ẹni tó rán mọ lógun òun náà ni ó tún pọmọ sógun ẹ ní kú sójú ogun o ẹ fura o adìẹ mi yé mẹ́wàá ó pa mẹ́wàá adìẹ mi yé mẹ́sàn-án ó pa mẹ́sàn-án kò ní dùn mẹ́ni tàṣà gbé adìẹ tiẹ̀ tí ò pa kan débi tí ò yé kan débi yóò pa kan ṣé gbogbo àwọn tí wọ́n pariwo tẹ̀lé yín ni wọ́n nífẹ̀ẹ́ ẹ máa fura o ẹ dẹ̀ máa ṣọ́ra nínú ìsọ̀rọ̀ sí nínú ìsọ̀rọ̀ irú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tó dáa tó àwọn òkùnkùn máa wí nínú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tó dáa tó nígbà tẹ́ ẹ wà láwùjọ bí tẹ́ ẹ wà ọ̀rọ̀ tẹ́ ẹ bá DPO yẹn sọ ó kù díẹ̀ káàtó torí pé even though kó ṣe pé ẹ rí evidence kankan tẹ́ ẹ lè fi prove ẹ̀ pé bóyá DPO yẹn ń ṣàṣemọ́ṣe tẹ́ ẹ bá wá fẹ́ bá sọ ìyẹn ò ní jẹ́ in camera ẹ pè wọ́n ọ̀nà ẹ bá sọ̀rọ̀ ẹ má ṣe nǹkan nítorí àwa tá a fẹ́ wò yìí ọdún náà gbogbo téèyàn bá ń ṣe láyé yìí tí bá sọ pé Ọlọ́run rí mi kọ́ máa jẹ́ kéèyàn náà ò rí òun irú DPO yẹn sì tó bá kù ńbẹ̀ yẹn inú rẹ̀ ò ní dùn àìmọye tó lè máa wá sọ́kàn rẹ̀ ó lè mọ́ gbìjà ara rẹ̀ ẹ sì jẹ́ parọ́ kan fún yín lónìí ó ṣe wulẹ̀ kéèyàn ya wèrè tó láyé yóò láwọn olólùfẹ́ tiẹ̀ o yóò láwọn tí ń fẹ́ o yóò láwọn tí wọ́n ń kú lọ fún un báwọn kan ṣe nífẹ̀ẹ́ yín tán ròyìn yín dáadáa bẹ́ẹ̀ làwọn kan nífẹ̀ẹ́ olóyè Ìbà Gani Adams
bẹ́ẹ̀ làwọn kan nífẹ̀ẹ́ àwọn OPC, bẹ́ẹ̀ làwọn kan nífẹ̀ẹ́ àwọn Àmọ̀tẹ́kùn. Kò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́nìkan jáde báwọn ọmọ ìlú ẹkùn Àmọ̀tẹ́kùn làwọn mọ̀. Ẹ kíyèsára, ẹ kíyèsára. Ìwọ ọlọ́pọlọ kúkú tó náà drop comment sórí kíní mi pẹ́lẹ́nu méjì ní mí wípé mi ń sọ̀bẹ̀ ṣèlú. Èmi ò fìgbà kan sọ̀bẹ̀ ṣèlú o, ṣùgbọ́n ẹni tèmi bá fẹ́ èmi máa ń fún un nímọ̀ràn, torí wípé kò sẹ́ni tí ó ní rúgbò tí ó gbàdúrà kó kú, kò sẹ́ni tí ó ní rúgbò tí ó gbàdúrà kó jì sọ́fìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lẹ́lẹ́nu méjì dídò ní wọ́n rí yín, wọ́n rí yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀rú ìjọba tí ń bẹ ní níta báyìí, àtòkè àti ìsàlẹ̀, ẹ mọ̀rú ìjọba tí ń bẹ ńbẹ̀. Wọ́n bọ̀ wí kò ní bọ́ débẹ̀ o, wọ́n bọ̀ débẹ̀ kò ní bọ́ ọ̀ràn o, wọ́n bọ̀ ọ̀ràn kò ní bọ́ ọ̀tàn o. Ẹ ní jìn sọ́fẹ̀ o, ó dé Sunday Igboho, ẹ ní jìn sọ́fẹ̀ o. Ìtàkùn kọ́ni lọ́rùn ayàdá, gbogbo ayé kọ́ni lọ́rùn ayọ̀bẹ. Báyé bá kọ́ni lẹ́sẹ̀ ó kà ti ṣe máa lọ, gbogbo ayé ò ní kọ́ yín lẹ́sẹ̀ o, kò ní kémi náà lẹ́sẹ̀ tọmọtọmọ. Ẹ̀yin olólùfẹ́ Àtìbà TV tẹ́ ẹ máa pè mí, tẹ́ ẹ máa fún mi lámọ̀ràn, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Gbogbo ayé ò ní kẹ́yìn náà lẹ́sẹ̀. Mo ti yóò rò pé a kì í máa fi WhatsApp nọ́mbà mi sórí fóònù, sórí àwọn fídíò tí bá ṣe. Bóyá ó wu àwọn èèyàn kọ̀ọ̀kan láti máa bá mi sọ̀rọ̀, tàbí láti máa fún mi nímọ̀ràn, tàbí láti máa pè mí sákèésí. Etí mi ò di sí mọ̀ràn, ìmọ̀ràn gidi ni o. Ìmọ̀ràn gidi ni. Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe. Tẹ́ ẹ bá wá fẹ́ bẹ́ẹ̀, ẹ sọ sábàlá rẹ̀ wí sí i. Ọ̀yá, drop WhatsApp nọ́mbà rẹ̀. I love everybody. Ó rèé o, ọkọ̀ rèé. Máa bọ̀. Kí ni? Ọkọ̀ tó rèé. Bọ́lá ti fi kòlè pàdé lé. Lẹ́sọ̀ọ̀sì lèmi máa bọ̀. Ó rèé o. Lẹ́sọ̀ọ̀sì ni. Ilé tó ilé kan. Ilé ni ẹ ti wà ní tẹ́lẹ̀. Eléyìí. Ó kúrú fún gbogbo orí ẹ̀ o. Orí èyí tí a máa ń sá pàtó yóò sì pàtó tì báyìí. Òun ni. Mọ́tò eléyìí. Lágbára Ọlọ́run. Gbogbo ọkọ̀ tó rí epo wọn ń lò petro. Wo wá wá jẹ́ rí ọ wá jẹ́ rí ọ. A ní o wá jẹ́ rí ọ. Wá. Kíní kan rú mi lójú o. Ṣé èsè pé o ti lọ ń ṣe yahoo àwọn ọmọ péńgé. Èmi yahoo. Èmi yahoo. Ṣọ́ọ̀ṣì jẹ́ àwọn ti bí. Èmi ò jẹ́ ìwọ́wọ́ mi rẹ o. Ó bí pé ìlànà kan náà. Dákun nígbà tó wá mi wá bì ní ìsìn. Èló gangan ló ní lọ́wọ́ tó ń fẹ́ ra mọ́tò bí. Tó yẹ kó o béèrè nu. Èmi tí mo fódìdí Ọ̀yọ́ lẹ̀ tí mo wá Ìbàdàn nísàlẹ̀ odò lákẹ́dẹ̀mí. Tèmi yé mi. Ìròyìn náà mo gbọ́ tó jẹ́ ń wá. Wọ́n ní kí n sáré sọ́dọ̀ AKS motor. Wọ́n ti má ti débẹ̀ pé mọ́tò wọn dínwó. Torí kó dínwó ló jẹ́ nkọ́kọ́ wá. Bó ṣe wá dínwó AKS motors wọn èyí ta mọ́tò kéékèèké. Sọ́wọ́ action kọ́ọ̀tì náà ló fẹ́ fi ra mọ́tò. Ayé rẹ̀ wá. Afurasí ọ. Ẹ̀rọ mọ̀wulẹ̀ fura. Sórí tí wọ́n rà ìsìbáyìí ni. Ìsìnbàì mọ́tò lọ́dọ̀ AKS. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sórí ìsanwó díẹ̀ lẹ̀ ìwọ̀n àmọ́ sàn yòókù díẹ̀. Níjọ́ owó mi bá ti pé wọ́n kọ́kọ́ mi bí ìwé wọ́n sì gbélé lọ́wọ́ báyìí wọ́n sì fi kọ́kọ́rọ́ sí i sì máa gbọ́kọ̀ lọ. Nígbà bá tẹ́lẹ̀ 25 million nígbà bá tẹ́lẹ̀ 30 million rárá. AKS motors ọmọ sanwó díẹ̀ fún wọn. Ó sì gbé nítorí wá wọ ọ̀nà ọkọ̀. Ìgbà àgbètówó mi bá ti pé èyí sì náwó wá. Ọya mọ̀ bọ́rọ̀ rẹ̀. Àwọn eléyìí wọ́n kẹ́kọ̀ọ́ mọ́tò tó ń bẹ lágbàlá wọn o. Tó bá jẹ́ pé èèyàn mú mọ́tò tiẹ̀ títí ń lò tẹ́lẹ̀ tó wá gbé fún ọ tó fẹ́ fi gba tuntun ṣe ń ṣe èèyàn náà. Tó bá jẹ́ mọ́tò tí kì í ṣe pé accident mọ́tò tí èkó ti fi jáàmù. Owó ò tí ì dùn. Owó ò tí ì dùn sí ẹ̀gá ẹ̀yìn à ń ṣe èéfín. Tó bá jẹ́ mọ́tò tó ní ìtì. Téèyàn kan wò pé jẹ́ kí n tó bọ́ sí orílẹ̀ tẹ́ẹ̀kà ní máa wà lọ́dọ̀ wọn. Nítorí èmi náà mọ̀ sọ tí mò ń sọ. Tí wọ́n tó wá wà lọ́yọ̀ fi wá mọ̀ pé AKS motors wọ́n ń dẹ́rù nǹkan bá wò. Tẹ́mi ará Ìbàdàn ọmọ sórí mi pé báyìí sá. Ó ti wá mọ̀ báyìí. Ọmọ àmọ́ mú ọ wá ni. Ṣé kìí ṣe bíláàkì ọ̀kan lọ wá mú torí lèmi fẹ́ mú báyìí o. Ètí ọmọ síìtì ni o. Wọ́n ní ọmọ síìtì ni. Tójò bá ń rọ̀ èèyàn wà á dé padà. Gbogbo mọ́tò ọ̀dọ̀ èmi ní mú èmi ní mú ẹ̀yìn sórí ìwọ jókòó sí ibẹ̀ kọ́ ọmọ lówó rẹ ní èpè ilé òfin tí ní mọ́tò ọba ní agbé àwọn ògbé àsìjọ ní òjò kí lọ́kàn wá sórí tó bá ní owó díẹ̀ tó wọ́n wò pé tó fọkàn sówó kan lọ́dọ̀ mọ̀lẹ́bí àbí wọ́n pè gún kankan mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀ AKS motors nísàlẹ̀ odò lákàdẹ́mì Ìbàdàn yóò sáré nọ́mbà ti kọjá lójú tó bá ní mọ́tò
tó ti lò tó wà pọ̀ fẹ́ upgrade tó láwọn mọ́tò ńláńlá àwọn mọ́tò ìgbàlódé ló wà lọ́dọ̀ wọn máa gbé bọ̀ àsọ pé àwọn micra yìí tó ti fi jáàmù àwọn mọ́tò dẹ̀nkù mọ́tò tó lóko ọkọ̀ tó ń tò ní o sáré gbé wọn náà lóko tó ra mọ́tò tó lóko ọkọ̀ tó gbé wọn lọ́dọ̀ AKS Motors tó wá fi swap. ọfọkànbalẹ̀ àwa endorse ẹ o bẹ́ẹ̀ ni ìwọ tó bá tó wá ní káàṣì lọ́wọ́ lọ́wọ́ rí mọ́tò kan lọ́wọ́ lọ fẹ́ rú ẹ̀ ọmọ lọ́dọ̀ àwọn ìrọ̀rùn lọ bá dé. kódà tó o bá dé bẹ́ẹ̀ tó o bá rú ètò ọ̀fẹ́ wọn ó fún ọ fún wọn níbẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ìwé àṣẹ tí ó ta mọ́tò fún yín tó tún wá gbà padà lọ́wọ́ yín o. àwọn kan máa ń ṣe wọ́n ti gbà náà mi rí ọ̀n tó tà fún wa náà wọ́n wá gbà kò sírú ẹ̀ lọ́rọ̀ aṣọwó tó àtúgba nọ́mbà kò sírú ẹ̀ lọ́dọ̀ AKS Motors. AKS Motors àwa fóònù tẹ̀lú ni o. òyìn báyìí.